We must learn it. Orí ọ̀fẹ́ ní gbogbo àwọn tí ń gbélé rẹ̀ káyọ̀sì bíi tiwọn tó máa jẹ́ tirẹ̀ ní dédé tí ọba ti jí ọmọ àgbẹ̀ ẹ̀bọ̀ ọ̀hún ọmọ àgbẹ̀ ẹ̀bọ̀ láàárọ̀ kùtùkùtù òwúrọ̀ ojú méjì ò gbọdọ̀ rí àyàfi ìwọ nìkan ọ̀gbọ̀dọ̀ sẹ́kùn ọ̀dẹ́ni tó fẹ́ máa fi lọ́sìkì rẹ̀. kíyèsí o tí lọ́jọ́ yóò fi sú ọ̀gbọ́dọ̀ fojú ká ẹ̀bọ̀ mi ọ̀gbọ́dọ̀ fojú ká ẹ̀bọ̀ mi ọ̀yà náà. o ní o ò fẹ́ láńlọ́ọ̀dù rẹ kó máa gbowó lọ́wọ́ rẹ mọ́. bẹ́ẹ̀ni. nífẹ̀ẹ́ bọ́jú tó o bá ti gbé ẹbọ yìí lẹ̀ ẹlòmíràn kò gbọdọ̀ fojú rí ẹbọ yìí o yàtọ̀ sí láńlọ́ọ̀dù rẹ. ìtọ́ wa jẹ́ bàbá bari ẹ̀ di wípé lẹ́yìn ẹbọ tó o ti rí ṣúlẹ̀ ọ̀rẹ́ yẹn o gbọdọ̀ fojú rí ẹbọ mìíràn. àìsí ìwà kiri lẹ́yìn ẹbọ kì mo ti rí mẹ́gbọ̀dọ̀ mójú kan ẹbọ mìíràn mẹ́ẹ̀pa òfin máa fi inú mọ́sẹ̀gẹ̀ yà lápá. We must learn it. Jesus is a Christian.